bí Olúwa sọ fún mi pé bí Aláàjì Oríyọmí Hamzat ò bá ṣọ́ra wọ́n fẹ́ ti iléeṣẹ́ rédíò ẹ̀yẹn pa. Bẹ́ẹ̀ ni ẹ̀sà Olúwa sọ fún mi pé pílánù burúkú kan tún ti wà pẹ̀lú Aláàjì Oríyọmí Hamzat báyìí. Ṣé ni mo tún ti ń sọ eléyìí báyìí o? Olúwa sọ fún mi pé pílánù burúkú kan ti wà báyìí o. Kété tó bá bọ́ nínú eléyìí ó ní wọ́n fẹ́ ti rédíò station yẹn wọ́n fẹ́ ti pa. Bẹ́ẹ̀ ni sà ẹ gbọ́ ẹ wò ẹ lọ kọ ìran wòlíì ẹ kọ sílẹ̀. Ta ló ní táìmù kó bá mi wo táìmù bẹ́ẹ̀ yẹn kó wo táìmù tí májẹ̀mú yẹn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ wo táìmù tí májẹ̀mú yẹn sọ̀rọ̀ lọ́wọ́ 11:39 Saturday 28 11:39 Saturday 28 December year 2024 Olúwa sọ fún mi wípé wọ́n fẹ́ ti iléeṣẹ́ àgídìgbò wọ́n fẹ́ tì pa. Ẹni ẹ jẹ́ gbàdúrà lórí iléeṣẹ́ àgídìgbò ẹ jẹ́ gbàdúrà wọ́n ti pariwo báyìí o ẹ kọ́ ti fídíò yìí ẹ ṣe screen record fídíò yìí ẹ gbé síta ẹ jẹ́ kí ariwo ẹ lọ ẹ má jẹ́ kí wọ́n ti iléeṣẹ́ àgídìgbò pa o torí bó bá ti iléeṣẹ́ àgídìgbò pa Olúwa sọ fún mi wípé Aláàjì Oríyọmí Hamzat bad thing can happen to him. Yes, he can commit suicide. Yes. Ẹ lajú sílẹ̀ kẹ́ gbọ́ ohun tí mo sọ fún yín. Aláàjì Oríyọmí Hamzat òun ló kó bá olórí Naomi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn is a very clear, ó clear bàjẹ́bàjẹ́. Ó clear wípé àwọn méjèèjì wọn ò mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá fẹ́ dá sẹ̀ríà fún ẹ. A dẹ̀ lọ sí àyà, a lọ sí àyà èèyàn kan lẹ̀. A dẹ̀ ní kẹ̀yàn kan yẹn máa sọ pé àníṣe wọ́n mọ̀ pa ẹ̀. Àní wọ́n mọ̀ pa ẹ̀. Àní wọ́n mọ̀ pa ẹ̀. As time by time, ogun yẹn á sì máa pọ̀ sí. Kí ló wà nínú ohun tẹ́ ń wò? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ gan lè gbé call. Ordinary Ọọ̀ni of Ifẹ̀ ọba wa Ògúnwùsì ó lè gbé call kó dẹ̀ stop gbogbo ìrìn àjò yẹn. Ẹ rí pé kò ṣe é torí wípé Ọlọ́run ló ń bínú lọ́wọ́lọ́wọ́. Bí Ọlọ́run bá ń bínú kò sí ẹnikẹ́ni tó lè àfi kí wọ́n lọ bẹ Ọlọ́run yẹn. Ìtọ́jú kí gbogbo yín kẹ́ máa bẹ̀bẹ̀ fún ìdáríjì ọ̀pọ̀lọpọ̀ yín náà pọ̀ta irọ́ level dey play sórí ìwọ tó ń bọ́ta tó ń kọ́ dey play yẹn wọ́n máa padà gbé wọn náà wọ́n máa lọ gbé ẹ̀ṣọ́ sínú àtìmọ́lé. Gbà tó jẹ́ pé Oríyọmí Hamzat ẹ̀ láìkí arákùnrin yẹn kàn bọ́ta tẹ́ sọ pé láìkí ẹ̀ you don't like the person. Olúwa ni wọ́n fẹ́ gba láńsẹ̀sì yẹn ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ Aláàjì Oríyọmí Hamzat. Bẹ́ẹ̀ ni ohun tí Olúwa sọ ohun tí Olúwa dẹ̀ rí inú mi o Olúwa ló sọ eléyìí o kò sí ẹlòmíà sọ pé wọ́n sọ̀rọ̀ with hatred ta ló hate wọn kí ló fẹ́ hate wọn mo ní inú tèmi dùn sí nǹkan tí a máa yẹn ṣe sẹ́ẹ̀ àní ẹyẹ tó àwọn èèyàn jẹ́ sẹ́ẹ̀ inú tèmi dùn sí ohun tó tí Aláàjì Oríyọmí Hamzat ṣe ṣùgbọ́n ohun tó ṣe mo jáde fún Aláàjì Oríyọmí Hamzat ni mo jáde fún wọn kí mo fẹ́ máa jáde fún gbogbo ohun tó ń ṣe pátápátá àwa náà ìbọn bá fọ ìlú mọ́ ni ṣùgbọ́n ẹ̀yin tí wọ́n ń fọ ìlú mọ́ fún ṣẹ́yìn gan fẹ́ ṣe rẹ́dì láti mọ́. Kábíyèsí Ẹlẹ́dùmarè ẹ gbé fídíò yìí ẹ kọ̀ tiẹ̀ ẹ jẹ́ kó rìn Olúwa sọ fún mi pé wọ́n tún ti ń bímọ kan lọ́wọ́lọ́wọ́ o bẹ́ẹ̀ ni o ní year 2025 wọ́n fẹ́ ti iléeṣẹ́ Aláàjì Oríyọmí Hamzat rédíò station yẹn wọ́n fẹ́ tì í pa wọ́n fẹ́ gbé láṣẹ sílẹ̀ lórí pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ níbẹ̀. Kábíyèsí Ẹlẹ́dùmarè ọba tó fún mi ní ìrọ̀rí. Èèyàn kan sọ̀rọ̀ ẹlòmíín sọ èèyàn kan pàtà sọ̀rọ̀ ní have you see vision for yourself ìwọ tí mo lè bọ́ mo fi títóbi Ẹlẹ́dùmarè mo fi ẹni tó pè mí tó rán mi níṣẹ́ mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà máa bọ́ ẹ fún odidi ọdún kan ìwọ tó níṣẹ́ lọ́wọ́ sọ fún mi kémi lọ́wọ́ àṣẹ. Èmi tún ní àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ lábẹ́ tèmi I own a school yàtọ̀ sí pé mo jẹ́ òjíṣẹ́ lọ I own a school I know how much I paid every month to my workers. Ẹ ti believe pé gbẹ́kẹ̀tẹ̀ báyìí ló social media sí àwọn ní ebi ń pa kí ló ṣe é. Olúwa sọ fún mi pé year 2025 wọ́n fẹ́ ti iléeṣẹ́ àgídìgbò pa bẹ́ẹ̀ ni Kábíyèsí Ẹlẹ́dùmarè ṣùgbọ́n mo gbàdúrà ṣé ẹ rí kì í ṣe pé kò sí wòlíì Nàìjíríà o ṣùgbọ́n gbà tá a bá sọ ìran ẹ̀yin náà lẹ́wọ̀n máa bọ́ta ẹni is a fake fiction mo tún mọ̀ tẹ́ bá sọ pé is a fake fiction wòlíì yẹn àṣẹ wá sọ fún Ọlọ́run pé Olúwa jẹ́ kí wọ́n mọ̀ pé it's not a fake fiction kò fẹ́ fìyà máa jẹ aláìṣẹ̀ ni nǹkan ti ṣe Nàìjíríà
èèyàn kan bọ́ta ó ní ṣe iná pẹ̀lú Nàìjíríà náà lémi bọ́ mi yàtọ̀ sí torí mo ti mọ òtítọ́ lájú ẹ sílẹ̀ méjèèjì kò rí mi wòlíì ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ iṣẹ́ bàbá ẹ ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó lè bàbá ẹ lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó bú ìyá ẹ lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó bú ọkọ ẹ lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó bú ayé ẹ lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó bú tó o bá bú mi lábẹ́ kọ́mẹ̀ntì yìí ìyà tó o jẹ rí o máa jẹ ní ìyà 2025 tó fẹ́ lọ mú yìí láì pé o mọ nǹkan tó ń bá ẹ sọ̀rọ̀ ọlá ìnira tí mo wà yìí pẹ̀lú àìjẹ pẹ̀lú àìmú pẹ̀lú àìrísàmọ̀ ọlá yẹn tí n bá fi súre fún yàn àfi tọ́wọ́ ayé kọ́wọ́ ayé gan wà ń bẹ kú òun bẹ̀ tí n bá fi súre fún ẹ o gbọ́dọ̀ rí ìwòsàn o dẹ̀ gbọ́dọ̀ rí ìdáǹdì tá a bá sì ti fi ṣépè fún ẹ náà wàá fi máa yí bẹ́ẹ̀ náà nìyẹn kẹsàn án ní grandpa bíọ́ yẹ olórí gbèsè ẹni tó ti gbá kádàrá lọ́wọ́ ẹ̀ ẹni tó mọ nǹkan ká tó ṣẹlẹ̀ you don't know a prophet when you meet a prophet you have to know what you are doing. Olúwa sọ fún mi wípé year 2025 wọ́n fẹ́ ti iléeṣẹ́ àgídìgbò pa ọ́ ṣe rí ohun tẹ́ ọ̀rá rí tó ń lọ yìí Olúwa sọ fún mi wípé ká gbàdúrà dáadáa fún iléeṣẹ́ àgídìgbò Olúwa ni wọ́n fẹ́ ti iléeṣẹ́ yẹn pa ní year 2025 ẹ kọ ìran wòlíì sílẹ̀ ẹ má sọ pé irọ́ o tẹ bá sọ pé irọ́ ńṣe lẹ̀ ń bí màláìkà mi nínú ẹ jẹ́ ká jọ gbàdúrà kò sí ẹni tó gbàdúrà kéèyàn kan plan kan kó dẹ̀ bàjẹ́ mọ́ lọ́wọ́ ó gbàdúrà iléeṣẹ́ àgídìgbò lórúkọ Jésù mo ní máa lọ sókè iléeṣẹ́ àgídìgbò máa lọ sókè ò ní wálẹ̀ lórúkọ Jésù iléeṣẹ́ àgídìgbò wọn ní tiẹ̀ pa ní year 2025 iléeṣẹ́ àgídìgbò wọn ní tiẹ̀ pa ní year 2025 àṣẹ májẹ̀mú sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run tó ní májẹ̀mú Ọlọ́run tí ń gbénú àpótí ṣítìmù ọ̀gá ohun tí àwọn kan ń wárí fún òun ni wọ́n bọ́ta tí wọ́n yẹ̀yẹ́ who are you? Do you know you can mock God and go scot-free? Inú ń bí mi lọ́wọ́lọ́wọ́ inú ń bí mi ṣùgbọ́n mo bí káńgẹ́lì mi jọ sórí ìwà alájà lásìmíyàtù ọláwùn mi tó sọ pé irọ́ lásán yẹn mo kéde ìrora tó rírí ní ìyá tó rírí ó máa rí ní ìyá 2025 ó wà pé ò lajú sílẹ̀ kó wẹ́n tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣe platform ẹni mo wá bá ẹni I'm under ẹ lè rí fídíò yẹn lẹ́ọ̀dá platform kẹ́kọ̀ọ́ tó wù yín under my platform if you come here and say rubbish wá ti gbórúkọ ẹ wá má fọ́n lé ẹ lórí ni kí ló ṣe yín àwọn owó ẹlẹ́rọ bóyá ẹ ń bá sọ̀rọ̀ ṣé ó jẹ́ gẹ́gẹ́ bí ìmáàmù ẹ ó rò bóyá àwọn ìmáàmù ẹ ni ó rò bóyá mo sọ̀rọ̀ yẹn kọ́ mo ní ẹlòmíì ò lójú kò lójú inú ẹlòmíì ò lójú ó ní irọ́ lásán bẹ́ẹ̀ ṣe náà nìyẹn tẹ́ ẹ bá yé Alhaji Oríyọmí Hamzat tẹ́ ẹ bá yé ẹ̀jẹ̀ ẹ tún ti bẹ̀rẹ̀ irọ́ ẹ tún ti bẹ̀rẹ̀ ète ìgbà tó jẹ́ pé kì í ṣe àwọn ọmọ yín tó bá jẹ́ Oríyọmí Hamzat tó bá jẹ́ pé ọmọ ẹni ṣé wọ́n lè bọ́ta kí wọ́n sọ pé irọ́ level tó bá jẹ́ Oríyọmí Hamzat tó bá jẹ́ pé ọmọ ẹni ìwọ alájà burúkú alájà òṣì alájà làsímíyàtù ọláwùnmí ìnira tó rírí torí pé o bọ́ sábẹ́ kọ́mẹ̀ntì mi tó kọ irọ́ lásán yẹn mo bí Ọlọ́run tó ní májẹ̀mú lọ́wọ́ ìjìyà tó jẹ rí ní ìyá 2025 ó máa jẹ ló ṣe ẹ mọ ẹni tó ń bá sọ̀rọ̀ ẹ kàn bọ́tà ẹ kàn mọ́ torí pé ẹ ti ra dátà 100 naira sórí fóònù ẹ máa owó yẹn máa lọ sókè kékékékékéké ẹ kì í wojú ẹ ń wojú a ní kéde ká gbàdúrà ẹ dẹ̀ sọ pé ẹ nífẹ̀ẹ́ arákùnrin yìí a ní olè níyẹn ẹ nífẹ̀ẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí Hamzat ẹ bọ́ síta báyìí o Olúwa tún ti gbé ìran eléyìí síta o èmi ti ń gbàdúrà lórí ìran eléyìí o mo ti ń gbàdúrà lórí ìran yìí lọ ìran yóò dẹ̀ gbọ́dọ̀ ṣẹmọ́ lára o kó má dàbí ẹni wípé ọ̀gbẹ́ni kú olórí level admin ẹ bá mi blọọkù alájà dìdìrín ìdànù ẹni tó jẹ́ wípé ìjì ó máa àárín ìnira ní ìyá 2025 ó dàbí pé owó burúkú tó wà lákàntì ẹ̀yẹn ó wà pé owó yẹn gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó mọ̀ pé ara èèyàn ládánwò wà wọ́n náà ó ti gba tiẹ̀ nìyẹn ó ti kọ́ bẹ́ẹ̀ ni bí ìgbín bá kọjá lórí iyọ̀ adágbére ni pápá òun mọ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ní ẹjẹ́ gbàdúrà ẹ̀yin olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat ẹ̀yin dà èmi jẹ́ ìkan nínú wọn I'm a top fans of Alhaji Oríyọmí Hamzat look at me very well I'm a top fans of Alhaji I'm his followers mo ń follow wọn gbogbo ìgbà mo dẹ̀ ṣí àwọn
so kì í ṣe èèyàn tí mo ń wè báwo mo ṣe máa gbàdúrà even tí n bá follow wọn I can never pray for a downfall of anybody because if anybody pray for downfall of anybody no it's against the will of God. ṣùgbọ́n ẹ jẹ́ gbàdúrà lórí iléeṣẹ́ Àgídìgbo yẹn wọ́n fẹ́ ti iléeṣẹ́ yẹn pa o. bẹ́ẹ̀ ni àwọn ogun ọ̀run sọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni màláìkà ń sọ lọ́wọ́lọ́wọ́ ṣé ní kì í ṣe gbogbo àwọn dìdìrì tó bọ́ta tí wọ́n kàn ń sọ̀rọ̀ yẹn ẹlòmíín bọ́ta tó ní kó fẹ́ gbà ó fẹ́ ní recognition ṣe pé ní Nàìjíríà ẹlòmíín máa sọ pé ẹni tó bá ní voice táwọn ayé bá mọ̀ ń ló lè sọ̀rọ̀ Nàìjíríà ìdí ẹ̀ tí wọ́n pé gbogbo ẹ fi kú sínú wàhálà àti ìdààmú yẹn àwọn tí Ọlọ́run rán sí yín ìwọ back to sender àdàbí tó o bá fi ọwọ́ ẹ méjèèjì kó fi kọ irọ́ lásán sábẹ́ pósì wà pé òun tó ń bá sọ̀rọ̀ ṣó mo túmọ̀ back to sender tó kọ yẹn back to sender yẹn túmọ̀ sí wípé ẹni tí èèyàn lọ bá tó dédé wá báyàn ìwọ ló wá bá mi ìwọ ni ìgbín èmi ni iyọ̀ ó dà pé òun mọ nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ rìn báyìí mo fẹ́ wọnú ẹ báyìí kí ló ṣe wúmà yìí kí ló ní kí ni nǹkan tó ní ó ti bàá gbára èèyàn ládòwò wà ní ìwọ ni ìgbín èmi ni iyọ̀ ó ti rìn kọjá bọ́mọdé bá ṣerú àtẹ́ bàgbà bá ṣerú àtẹ́ bárúgbó bá ṣerú àtẹ́ ló ṣe é mi ò ní blọọkù ẹ bí ti báwo admin ẹ má blọọkù ẹ mọ ẹ fílẹ̀ èèyàn kan náà ó ti tó láti fi ṣe scapegoat èèyàn kan péré ó ti tó láti fi ṣe scapegoat ẹ máa gbé fóònù dání ẹ wá máa táìpù this is my platform tí ohun tí n bá sọ mí báyìí tó o bá nífẹ̀ẹ́ sí get away from this place nobody force you here orí pé mi ò lọ sí platform anybody mi ò wá sí platform ẹ mi ò dọ́dọ̀ ẹ rí kí n wá kọ̀ọ̀kan gbọ́ sí abẹ́ post yẹ ẹ má jẹ́ ká ní distract attention já Ọlọ́run tó ní agbára lọ́wọ́ wọ́n ti ń gbìmọ̀ lọ́wọ́ báyìí o ìmọ̀ tí wọ́n ń gbà lọ́wọ́ báyìí wọ́n fẹ́ ti iléeṣẹ́ Àgídìgbo rédíò wọ́n fẹ́ ti pa wọ́n fẹ́ gba láńsẹ̀nsì ẹ̀ lọ́wọ́ Alhaji Oríyọmí Hamzat bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ gba láńsẹ̀nsì lọ́wọ́ ẹ̀ Alhaji Oríyọmí Hamzat ẹ jẹ́ gbàdúrà o ẹ láyé tí kẹ́ gbàdúrà báyìí torí à ń pariwo tó báyìí tó bá yẹ lómi àṣẹ pé when it happen where are you nígbà tí ọ̀rọ̀ àpótí ẹ̀rí bọ́ta ṣebí mo sọ̀rọ̀ ṣebí ẹ̀yin èèyàn burúkú yìí náà ṣebí ẹ̀yin lè jẹ́ kó gbọ́ mo sọ fún ẹni mo ní Nàìjíríà tí Nàìjíríà bá sọ pé mo wà lẹ́yìn ó jẹ́ farabalẹ̀ Ọlọ́run nìkan ló lè wà lẹ́yìn èèyàn Ọlọ́run nìkan ẹni pé àwọn kan ń pòwe fún Alhaji Oríyọmí Hamzat gbà yín pé Kọ́lá Aláwuyì ṣe ju tiẹ̀ lọ ìtẹ́kùn náà kó farabalẹ̀ ọ̀gá wá wọ́n lè wọ́n òǹtú kan fún ẹni tó wọ́n òǹtú yẹn fún èèyàn ni àní o má ṣẹ̀sọ́ lọ́run ẹni tó lọ ṣe tírà fún ẹ tó lọ jó nǹkan tó pe nǹkan papọ̀ fún ẹ èèyàn ni má ṣẹ̀sọ́ lọ́run tó bá ṣẹ̀sọ́ lọ́run wà tó wá gúngi kọjá ewé èèyàn kan bọ́ta wá ń sọ̀rọ̀ gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo àwọn èèyàn tó bọ́ta tí wọ́n sọ̀rọ̀ èmi ò rí onílàákàyè nínú wọn wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi sọ̀rọ̀ inú ẹ̀mí ni mo sọ èmi ò sọ̀rọ̀ wá rí bí ọ̀rọ̀ tèmi ó yàtọ̀ sí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ gbogbo ẹni tó mọ̀ mí ó mọ̀ mí dáadáa kì í ṣe bí mo ṣe sọ̀rọ̀ ni mo ṣe sọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí bá ti wọnú yàrá májẹ̀mú yìí ohun yẹn máa change ni èèyàn kan á fẹ́ sọ fún mi pé kò sí agbára níbi tí mo wà yìí ẹ jẹ́ ń dán agbára wò lára ẹ̀ náà ẹ wá ní kò ságbára jẹ́ ń dán díẹ̀ wò lára ẹ̀ yá dán wò lára ẹ̀ àwọn tí wọ́n bú wa lánàá àwọn yẹ̀yẹ́ wọn lónìí àwọn tí wọ́n bú wa lánàá wọ́n yẹ̀yẹ́ wọn lẹ́ni gbogbo ẹnikẹ́ni tó bá ti tú Ọlọ́run wò Ọlọ́run máa wá lọ gbà fún èèyàn tó nítọ̀hún yẹn láti tú wò ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò tóhun tó lè tú Alhaji Oríyọmí Hamzat wò ṣùgbọ́n torí pé òun náà ti tú Ọlọ́run wò mo gbàdúrà Alhaji Oríyọmí Hamzat mo tọrọ bẹ̀bẹ̀ láti inú yàrá májẹ̀mú tí mo wà yìí Ọlọ́run kó bá mi tú yín sílẹ̀ o lórúkọ Jésù Olúwa kó tú yín lẹ̀ ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí ìdààmú o Ọlọ́run kó tú yín lẹ̀ iléeṣẹ́ Àgídìgbo rédíò lórúkọ Jésù wọn ò ní tibẹ̀ pa wọn ò ní ti iléeṣẹ́ tó èmi náà ní iléeṣẹ́ I own school àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ mí èmi kì í ṣe wòlíì ọ̀lẹ èmi máa ń fi owó tèmi fi kọ́ ilé Ọlọ́run àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ mí lórí òkè wa ní Kútọ̀ lábẹ́òkúta wọ́n mọ̀ mí tá a bá ṣe program bẹ́ẹ̀ àlábọ̀ owó wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ àlábọ̀ owó Ọlọ́run dẹ̀ ṣe ribiribi fún wa so mo ti kọjá wòlíì tí wọ́n kàn bọ́ta tó máa sọ̀rọ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ ẹlòmíì tó bọ́ta tó sọ̀rọ̀ wàláì máa bọ́ ẹ fódìdí oṣù kan kí ló ṣe máa bọ́ ẹ fódìdí oṣù kan
kó gbogbo fámìlì ẹ̀ wá màá tún bọ́ yín fún dídọ̀ ọdún kan. Kì í ṣe ń táwa fẹ́ jẹ, kì í ṣe nǹkan tí àwa fẹ́, mo fi Ọlọ́run Olódùmarè mo fi búra, kì í ṣe nǹkan tí àwa fẹ́ jẹ ló gbé àwa wá. Bọ́lọ́run ò bá rán mi níṣẹ́ mi ò ní sọ. Eléyìí ṣe ohun tí bí mo ṣe bọ́ta tí mo sọ̀rọ̀ ni mo gbọ́ ohùn yẹn pé ilé iṣẹ́ Àgídìgbo wọ́n fẹ́ ti pa, pé kí a tètè pariwo. Tẹ́ mo pé tá a bá pariwo sìn yín wọ́n á mọ̀ pé àṣírí wọn ti tú, ṣùgbọ́n àwọn kan máa tún bọ́ta wọn ò ní jẹ́ ká rọ̀rọ̀ sọ. Wọn ò ní jẹ́ ká tell ẹ sọ pé when you know this why don't you private chat him? Ta ló fẹ́ private chat? Nàìjíríà tó máa private chat yàn tó máa sọ pé akíní kan gbádà kan kò dùn kan gbé. No, you don't have to do it. You don't have to do it. Bí ọ̀rọ̀ àpótí ẹ̀rí bá ṣẹlẹ̀, ṣé ẹlẹ́rìí ni Alhaji Oríyọmí Hamzat? Ṣé ẹlẹ́rìí ni? Kì í ṣe ẹlẹ́rìí náà. Ó dẹ̀ ṣe pé ìwọ ṣe bọ́ta kó ní wọ́n ti gbé ọ̀rọ̀ àpótí ẹ̀rí wá o. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ẹlẹ́rìí, mo fẹ́ rí yín o. Torí pé mi ò fẹ́ ṣe nǹkan tó ọ̀rọ̀ àpótí ẹ̀rí wọn dédé tù. Àṣírí mo sọ pé ó ní àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Ẹ̀yin èèyàn lẹ́ẹ̀kì ń jẹ́ káwọn èèyàn sọ òtítọ́ síta. Irọ́ lẹ́vù lẹ́pa káàkiri ìgbà tó jẹ́ pé aláwo oníkìrìsìtẹ́nì ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì gbogbo yín lọ́yẹ̀yẹ́ ní social media. Tẹ́ máa sọ pé kìrìsìtẹ́nì tó máa jẹ́ pé ẹni fánlẹ̀. Tẹ́ máa sọ pé kìrìsìtẹ́nì tó jẹ́ pé aláwo ní. Àwa dúró àwa ò ṣáwó àṣìáwó kọ́kọ́ awo Olódùmarè láṣẹ. Awo àpótí ẹ̀rí láṣẹ. Mo sọ fún yàn mo ní tó bá jẹ́ lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí bí mo ṣe wà yìí, I don't know any other thing. Mi ò mọ nǹkan kan. Ìbáàjẹ́ fáwọ́, ìbáàjọ́ anything, I don't know anything. Ohun tí mo mọ̀ ni mo mọ ẹ̀rí. Ó dá mi lójú, mo mọ̀ yékéyéké, mo gbàgbọ́ nínú ẹ̀, mo fi ẹ̀yìn tì. Nínú ẹ̀ ni mo máa wà lọ́dọọdún, nínú ẹ̀ ni mo níwájẹ̀ mo tún ti wà lọ́wọ́lọ́wọ́ báyìí. A ní àwọn ìjọba fúnra wọn, wọ́n respect Ọlọ́run. Kí wá ṣe ẹ̀yin ènìyàn tẹ́yin ò fẹ́ respect Ọlọ́run? Bọ́tà dáàdì bí mo ṣe like yín tó, ó like mi tó lo bọ́sìta ló kọ irọ́ lásán. Irú like òṣìwò nìyẹn. Ṣèbí bá ṣe like Oríyọmí Hamzat, you don't come here and tell me you like me. What type of like? You tell me you like me, I'm talking. Mo sọ ọ̀rọ̀ tó dùn mí, ó ṣe wò kó gbójú kúrò ń bẹ̀. Ó mọ̀ pé ara èèyàn ládùn òwò wà ní. Òun náà like me, irú like òṣìwò nìyẹn. You can hate me, I don't care. Who are you? Farabalẹ̀. Ẹni jẹ́ gbàdúrà lórí ilé iṣẹ́ Àgídìgbo. Ẹ jẹ́ gbàdúrà, wọ́n ti pariwo báyìí o. Ẹ cut fídíò yìí. Ẹ ṣe screen record fídíò yìí. Ẹ gbé síta. Ẹ jẹ́ kí ariwo ẹ lọ. Ẹ má jẹ́ kí wọ́n ti ilé iṣẹ́ Àgídìgbo pa o. Torí bó bá ti ilé iṣẹ́ Àgídìgbo pa, Olúwa sọ fún mi wípé Alhaji Oríyọmí Hamzat, bad thing can happen to him. Yes, he can commit suicide. Yes. Ẹ lajú sílẹ̀ kẹ́ gbọ́ ohun tí mo sọ fún yín. Olúwa sọ fún mi pé mo rí close down ẹ gba láńsẹ̀sì lọ́wọ́ ẹ̀. Mo rí close down lórí Àgídìgbo radio station èyí tí Alhaji Oríyọmí Hamzat èyí tó dá sílẹ̀. Olúwa sọ fún mi pé àwọn ìgbìmọ̀ kan gbìmọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní nípasẹ̀ mímú tí wọ́n mú wọ yìí ẹ máa rí wípé ibi tí wọ́n fẹ́ bá ọ̀rọ̀ yẹn já sí òun ni wípé a fẹ́ close down radio station ẹ̀yẹn number one. Wọ́n dẹ̀ fẹ́ gba láńsẹ̀nsì ní ọwọ́ Alhaji Oríyọmí Hamzat. Ẹ cut fídíò yìí, ẹ jẹ́ kó rìn. Ẹ fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń bọ́ta tẹ́ sọ pé ẹ like Alhaji Oríyọmí Hamzat. Irọ́ lẹ pa o. Ṣàpọ̀ mo ti bọ́ta mo ti ṣe fídíò kan. Mo ní Alhaji Oríyọmí Hamzat òun ló kó bá Queen Naomi torí ọ̀rọ̀ àpótí ẹ̀rí tó tú. Àwa ò ní sọ̀rọ̀ ká sọ pé kò rí bẹ́ẹ̀. Ṣé rí Ọlọ́run ọba kọ́lọ́run tó dáríjì ẹ̀ Ọlọ́run máa kọ́ fẹ́ kó túbá kó jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe iṣẹ́ àní kò dáa. Ọ̀rọ̀ àpótí ẹ̀rí tí Alhaji Oríyọmí Hamzat tó lọ tú tó ní ẹ̀rí tí gbẹ́nu sí màá tó yẹ̀yẹ́ ẹ̀rí Ọlọ́run ní òun náà lòun yẹ̀yẹ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run wí pé Alhaji Oríyọmí Hamzat ó ti tú Ọlọ́run wò. Ọlọ́run ní òun náà dẹ̀ ti àwọn ènìyàn láti máa tú wò. Ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Jésù Olúwa kó bá mi tú Alhaji Oríyọmí Hamzat kó bá mi tú sílẹ̀. Ṣùgbọ́n jẹ́ ká gbàdúrà mo rí close down lórí Àgídìgbo rédíò. Bàbá àṣírí ìràwọ̀ lórúkọ tèmi mi ò sọ eléyìí ò torí bí akéèyàn lè mọ̀ mí. Èèyàn ti mọ̀ mí, wọ́n ti mọ̀ wá. Ọ̀gá wọn ti mọ̀ wá. Ìwọ ni kó lọ wá fèèmù fún ara ẹ̀. Ṣùgbọ́n Olúwa sọ fún mi wípé kí wọ́n á gbàdúrà dáadáa lórí Àgídìgbo radio station àti license tó wà lọ́wọ́ Alhaji Oríyọmí Hamzat. Olúwa ni wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé Alhaji Oríyọmí Hamzat pé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́, àwọn ò gbọ́dọ̀ gbọ́ pé ó broadcast. Àwọn òdẹ gbọ́dọ̀ gbọ́ pé rédíò station ẹ̀ ń sọ̀rọ̀. Gbọ́ mi dáadáa o, inú yàrá ẹ̀rí ni mo wà, inú yàrá máa jẹ̀mú ni mo wà.
inú yàrá ẹ̀rí ni mo wà, èmi kò parọ́ ohun tó Olúwa sọ òun ni mo sọ sọmọ pé Nàìjíríà ẹ máa tún bẹ̀rẹ̀ sí ní jáde ẹ̀yin onírọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé nífẹ̀ẹ́ Alhaji Oríyọmí Hamzat ẹ gbé fídíò ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ ká tú àṣírí wọn kí wọ́n tó parí iṣẹ́ wọn tó Olúwa ní year 2024 yìí ló fẹ́ parí ẹ̀ in the beginning of year 2025 ẹ kàn máa gbọ́ wípé wọ́n máa wá sọ pé kí á tú ẹ sílẹ̀ ṣùgbọ́n rédíò station yẹn má sọ̀rọ̀ mọ́ láńsẹ̀sì yẹn àgbà ọ̀gá ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ fàdúrà rán Oríyọmí Hamzat àti Queen Naomi ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ èmi náà gbàdúrà lọ́wọ́ á tún wọn sí. Nigerian pastor they no dey see good things na bad things. All the good things wey dem tell us na fake. That is the reason why Christianity is useless. That is the reason why prophecy is useless. It's because a lot of prophecy that you have given to us no wan come to pass. Ìjáde mi lẹ́lẹ́kejì lórí ọ̀rọ̀ Naomi àti Oríyọmí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ òun ni lórí ọ̀rọ̀ àwọn wòlíì tí wọ́n tún rí tọ́dún tún jáde especially bọ̀bọ́kọ̀bá aláṣọ pípọ́n tó ṣerun sórí bí irun wèrè yẹn tó ní pé Oríyọmí ló fi tiẹ̀ kó bá Naomi. Èkíní ẹ bá mi gbogbo bloggers ẹ bá mi kọ́ ti ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wípé gbogbo àwọn wòlíì tí wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Naomi àti Oríyọmí yẹn tí wọ́n sọ pé Olúwa fìran kan wọn Olúwa fìran wọn yìí ẹ pariwo fún Oríyọmí àti Hamzat kó tó di ipe nǹkan yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe pariwo bí ìwèrè báyìí bìkọ́ tó bá gbà àtìgbà tó wá fi wọn yẹn wọ̀nyí ni lẹ bá ń sọ fún wa lẹ ń pariwo báyìí ọ̀pọ̀lọpọ̀ gan á máa mú fídíò tẹ́ ti ṣe ṣáájú ọjọ́ èní á máa mú jáde ṣùgbọ́n nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín wòlíì yẹn ẹ fẹ́ polówó madness yín ẹ fẹ́ polówó 419 yín ẹ fẹ́ polówó dubious attitude yín gbogbo wòlíì wa jáde ní ìsìn oríṣiríṣi àwọn wòlíì wa jáde àti wòlíì wèrè àti wòlíì wọ́rọ̀ àti wòlíì highlife àti wòlíì Olúwapèmí I don't know ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ní Olúwapèmí níbo lolúwa ti pè yín irú fóònù wo lolúwa fi pè yín níbo lẹ ti receive phone call Olúwa ẹ̀yin olórí burúkú olè there is one aláṣọ pípọ́n kan tó ń jáde lẹ́nu ló jáde nísìn wèrè kọ́bẹ̀ tó lóun àwòràwọ̀ olè nǹkan tó dẹ̀ wá bí mi nújú mbẹ̀ ó ní inú ilé májẹ̀mú lòun wà yìí o òun wà nínú ilé alúà kàyú ìmájì ẹni tó wà nínú ilé alúà tó wà nínú ilé májẹ̀mú tí kò róòrùn tí kò gbọ́n táyé ń sọ ìwọ ló wá ń dá sí ọ̀rọ̀ Oríyọmí àti Hamzat ó wá ń sọ nípa àpótí ẹ̀rí ṣọ̀pọ̀lọ́ ló máa pa ẹ́ tó máa pa àpótí ẹ̀rí ẹ̀ àtàpótí ẹ̀rí ẹ̀ àti wọ́n fúnra rẹ̀ àti gbogbo ṣọ̀pọ̀lọ́ ló máa pa yín ẹ̀ ní ṣoríire láyé and all bloggers ẹ bá mi post ẹ̀ fún gbogbo pastors from Adébóyè gbogbo pastors tó wà ní gbogbo àgbáyé tí wọ́n sọ fún wa ní January wípé God will give you key of motor before this year come to an end you will receive miracle you will receive your visa we are still in Nigeria now we no receive any visa we are still here now we no receive any key of motor every pastor that deceiving us with fake vision ṣọ̀pọ̀lọ́ ló máa pa gbogbo yín and I no go die better in this year 2025 any vision any pastor wey talk vision wey God no send am una eyes go blind una children go die from Pastor Adeboye to the last pastor in Nigeria from Pastor Adeboye to anybody that call himself a pastor anybody that tell us what God did not talk na ṣọ̀pọ̀nà go kill na ibi táyé dó lónìí àwọn tí wọ́n pera wọn níránṣẹ́ Ọlọ́run yìí àwọn ni wọ́n dálẹ̀ àwọn èyí tí wọ́n ṣe ń bẹ̀ ló pọ̀ jù ibi tí ayé the place where Nigeria destroy reach today 88% na the pastors wey dey for Nigeria na him cause am o dem go dey talk say God do talk say God do talk say when God no talk na ṣọ̀pọ̀nà go kill all of una like Papa Adeboye now he say God will say if you no pay tithe we go die we no go enter heaven if God will no pay tithe different things wey Papa Adeboye talk do you know how many people wey be say dem pastor don put inside bondage through the thing wey dem dey talk dem go say God will talk like this God will say this God will say this then they take God dey dupe us then they take God dey put us inside bondage ẹ̀yin náà wo wèrè tó náà ń gorí òkè olóhùn wà nínú ẹ̀mí ó wà lórí òkè májẹ̀mú tí irú yín náà lẹ bá àpótí ẹ̀rí jẹ́ ẹ wọ́n ní Oríyọmí Hamzat gbé àpótí ẹ̀rí wá sórí íńtánẹ́ẹ̀tì irú ẹ̀yin olórí burúkú tẹ bá àpótí ẹ̀rí jẹ́ rèé you are among the dubious people and you people did not rate Oríyọmí for bringing out fake people among you alápótí ẹ̀rí
This man is almost fake among the Akpoti Eri people. Now you were talking that Oriyomi bring Akpoti Eri to Agidigbo, God go punish you. Tell me the time where inside Bible, the time where what if that boy name where he touch Akpoti Eri, the time where he touch Akpoti Eri, he die instantly. If the Akpoti Eri is original, Oriyomi suppose die instantly now. Now you can't expect make something happen to Oriyomi, make you get the advantage to talk say na because of the Akpoti Eri, na thunder go fire you, fire your papa. Now see this guy, the 419 man, where they say they inside trance now, where they talk, the person where they inside trance, if they talk the thing where they happen. See the person where they inside trance, where they with God, if they hear the thing where they happen for Nigeria, where for it, small time now, it go dupe people, say make them bring money, they won't buy malu. If he wants sokale. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀, ẹ máa kúkú oró ni. Ẹ máa fi ọmọ yín, ẹ máa gbé ọmọ gbìnní ní 2025 pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo ẹ̀yin wòlíì burúkú tẹ́ wà Nàìjíríà, tẹ́ máa ń sọ wípé Olúwa wí nígbà tó Olúwa ò wí. Lórúkọ Olúwa ní 2025, ẹ máa gbé ọmọ gbìnní, ìbànújẹ́ máa wọnú ayé yín ni. Torí pé ẹ ti fi ìbànújẹ́ sínú ayé àwa tó pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wò fake wòlíì, ẹ ti bà ayé àwa ọ̀pọ̀lọpọ̀ jẹ́ with that fake vision. Now, your God now not tell you say they go release Oriyomi now. They not release Oriyomi if you never know. And Naomi, your God do not show you say they go release Oriyomi today. Your God not tell you that thunder go fire all these fake pastors, all these fake prophet and prophet, and I shall go kill now. At the end of the day, Motura won't worry. What to worry that net? I was sort oh, what's up for work pay? Oh, one day for work pay. I hear you need that, and you only blue cool lady. Ọlọ́run máa bá ti yín jẹ́ ni. Gbogbo ẹ̀yin fake wòlíì, ẹ̀yin fake àfà, ẹ̀yin fake pastor yẹn, thunder ló máa pa yín ní jèrè láyé yín ní 2025 yìí. These pastors and fake prophetess, they don't put a lot of people inside bondage with these fake visions. Imagine, pastor wey say dey òun wà nílé májàmú, he dey on trance, and he dey talk, he dey follow or talk the thing saga. When the concerned person wey dey inside trance and the thing wey dey happen, small time now, he go dupe everybody. He go say he wan sokale, ọjọ́ sokale, he go wan kill Malu by force. The person wey wan kill Malu by force, he go collect money by force from people now. Person wey wan kill Malu by force for trance, person wey wan kill Malu for ọjọ́ sokale, he go collect by force money from people. Wọ́n ní Àpótí Ẹ̀rí tó Oriyomi gbé wá ó fi tẹ̀ kọ́ bá Naomi, kò ní dáa fún ẹ, kò ní dáa fún Àpótí Ẹ̀rí ẹ, ayé ẹ ò ní dáa. Ẹ̀yin olórí burúkú olè jàgùdà wòlíì yìí, ibi táyé bàjẹ́ délé ní ìjẹ́ pé ẹni ìránṣẹ́ Ọlọ́run lẹ́ba tí wàá jẹ́ débẹ̀ báyìí. I remember one woman, because she called herself Ọmọlára, na him spoil my marriage. Òun sọ pé torí èmi àti àwọn mi ò tí ì ṣe wedding, àwa ya fọ́tò. Ìwọ ló fọ́ọ̀sì wa ṣe wedding tó bàjẹ́ yìí. Now ọmọ tiẹ̀ sìn wọ́n dú ọmọ tiẹ̀ mú ẹ lára, kò ṣe wedding kò ṣe introduction, now wọ́n dú ọmọ ẹ lára, ó ṣe fi ìdájọ́ yẹn ní ìsìn irú ìdájọ́ yẹn kó dá fún ọmọ ẹ. Torí àwa ń wojú Ọlọ́run wọkàn, ẹ máa torí pé torí ẹ jẹ́ pásítọ̀ ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ẹ máa tí ò sí brain wa, ẹ máa wọ́n ìní wa, ẹ máa sọ wá di dìdìrìn. They have released them, they have released Oriyomi and Naomi now. Ojú tí ẹ̀yin pásítọ̀ wèrè, ẹ̀yin fake prophet, thunder fire your papa everywhere one a day. Nigerian pastor, they no dey see good things, na bad things. All the good things wey they tell us na fake. That is the reason why Christianity is useless. That is the reason why prophecy is useless. It's because a lot of prophecy that you have given to us, no one come to pass. You don't tell us, say before December, we go build house. Before December, we go buy car. Before December, me wey I don't get marriage, I go get marriage, I go get bikini. Now December don't go now, nothing happen. Thunder fire all of una fake pastors. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive we no go? What drive we fulfillment? What drive we be to ballo? Oh, ni shire. Even the go ma Drive TV. Thank you, Chloe. Drive TV, driving you around the world.